ọ̀rẹ́ mi láti wọ́n jí gbé wọ́n ní pé kó sanwó wọ́n gé orí ẹ̀ ni ìyẹn ní Abu Kefi ẹni tó bá mọ ibi tó ń pè ní Abu Kefi ní Tripoli ní Libya Súnkànmí wọ́n gba fóònù ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ pé ní Libya wọ́n máa ń gba fóònù èèyàn tàbí kó gba owó tó bá wà lọ́wọ́ ẹ̀ wọ́n gba fóònù Súnkànmí ìgbà tó ń bá wọn drag pé kó fóònù ní fóònù òun tí bọ̀bọ́ yẹn ó yìnbọn fún láyà níṣojú wa ni níṣojú everybody ni ní Sábà ní kí n tó cross lọ sí Libya wọ́n dẹ̀ pa sójú títì àwa la gbé ta lọ sí sínú desert kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣe rí ẹ̀sìn Islam tó ń ṣe ní Nàìjíríà yìí ẹni tó bá ti gbé Libya ẹ lè rí ọmọ kékeré Libya bóyá bíi 25, 26, 28 years tó jẹ́ ọmọ àràbù ọkùnrin tàbí obìnrin ẹ lè rí kó lọ sí mọ́ṣáláṣí àwọn tó máa ń lọ sí mọ́ṣáláṣí àwọn ṣèbáni àwọn bàbá wọn ló máa ń lọ sí mọ́ṣáláṣí níbẹ̀ in fact àwọn àràbò máa pè ọ́ máa fún ẹ lówó pé kó jọ pé kó wá join ní ẹ̀sìn Islam àwọn máa fún ẹ lówó wọ́n máa ní pé kó wá wọ́n máa wẹ kíní fún ẹ ní mọ́ṣáláṣí kí ni mo tún fẹ́ fàyọ ni pé tẹ bá rí 100% ọmọbìnrin Nàìjíríà tó bá gba Libya kọjá èyí táwọn àràbò bá kidnap nínú wọn ojú fùrọ̀ níbi tó ti máa ń yàgbẹ́ lọ ti máa ń bá wọn sùn tí n bá parọ́ ẹni tó bá ti gbé Libya ẹni kó bọ́ síta kó já mi tó bá jẹ́ pé rọ́ ni mò ń pa ojú fùrọ̀ ni wọ́n ti máa ń bá àwọn ọmọ Nàìjíríà sùn wọ́n máa ń jí wọn gbé. Sábà níbi tẹ́ ń sọ mo mọ tẹ́ ń sọ. mo kẹ́ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ máa ń jí àwọn ọmọ Yorùbá gbé àwọn obìnrin wa tó bá ti gbé wọn ojú fùrọ̀ ni wọ́n ti máa ń jí wọn gbé àwọn bíi 6 wọ́n máa dákójọ fún wọn máa bá wọn sùn lójú fùrọ̀ kí ni mo tún fẹ́ sọ ni pé ṣe rí àràbò táwọn Nàìjíríà ń pariwo wọn kì í máa ń wẹ̀ àràbò ni tó ẹ pé ìwọ dúdú tó bá ń wẹ̀ àràbò tún máa nù ẹ pé kí ló dé tó ṣe ń wẹ̀ kò ń ṣe pé bóyá pé o gbalé ni o tó bá wá ẹ wálé tó bá rí pé òun wẹ̀ wọ́n máa nù ẹ wọ́n máa gbá etí ẹ pé kí ló dé tó ń wẹ̀ pé ṣọ́lọ́run ò dá ẹ dáadáa ni tó bá ń sọ̀rọ̀ báyìí itọ́ funfun máa gọ́ọ̀mù pọ̀ mọ́ àwọn àtẹnu wọn ni Saheed Shittu ṣebí ìlú òyìnbó ló ń gbé èmi bí mo ṣe sọ̀rọ̀ yìí sí Amsterdam ni mò ń gbé báyìí mo ti cross láti 2012 Saheed Shittu ṣebí ìlú òyìnbó ló ń gbé ẹni kí Saheed Shittu bọ́ta kó wá já mi tó bá jẹ́ pé rọ́ ni mò ń pa ní gbogbo àwọn tó ń ṣe nǹkan burúkú nílùú òyìnbó yà àwọn ọmọ àràbò ni àwọn ló ń ta gbáná àwọn ló ń gúnyàn lọ́bẹ̀ àwọn ló máa ń fipá bá ọmọ kékeré sùn wọ́n ń ṣe Amsterdam wọ́n ń ṣe ní Germany everywhere ni wọ́n ti ń ṣe so mo máa ń wọ́ndà táwọn èèyàn bá ń ṣe ẹ̀sìn yẹn ní Nàìjíríà nǹkan tó fà á ni pé wọ́n mú nítorí pé wọ́n rí pé many people tí ì lajú ó ti yẹ yìí nítorí ẹ̀ ni wọ́n ṣe ń kó àwọn èèyàn lẹ́rú tó fi wọ́n ṣe ẹ̀sìn yẹn ẹ̀sìn aburú ẹ̀sìn ikú ni ẹ̀sìn àdánù ni wọ́n máa ń pa èèyàn ni wọ́n máa ń jíyàn gbé ni ṣó ti yẹ yín sọ máa ń jíyàn gbé wọ́n máa ń pa èèyàn ọ̀rẹ́ mi 3 ni wọ́n ti pa wọ́n máa ń pa èèyàn ni ẹ̀sìn olórí burúkú ẹ̀sìn wàhálà lẹ̀sìn yẹn bọ̀ gbogbo àwọn Saheed Shittu gbogbo àwọn pípù yẹn ni wọ́n ń gbowó lọ́wọ́ àwọn àràbò àràbò ti fẹ́ fún mi lówó rí pé kí n join páwọn máa fún mi ní 2000 dinars ọjọ́ léyà nìkan lẹ máa rí ọmọ kékeré àràbò ní mọ́ṣáláṣí ẹni tó bá ní pé mò ń parọ́ kó bọ́ síta kó wá bá mi àwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n máa mọ̀ nǹkan tí mò ń sọ àwọn èèyàn mọ̀ mí bọ̀ mi kò fẹ́ disclose ara mi ni ẹnìkan ti kọ orúkọ mi níbẹ̀ yẹn Sharon àwọn èèyàn mọ̀ mí sóò èèmọ̀ mo ti máa ń gbọ́ program yìí láti jọ̀bọ̀ èmi ò kàn fẹ́ dá sí ni ó ti yẹ ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí àràbò burú ju gbogbo nǹkan tẹ̀ tiẹ̀ sọ yìí lọ àwọn ilé máa ń pa èèyàn máa ń gbébọn síyàn lórí ni wọ́n máa gba gbogbo owó tó bá wà lọ́wọ́ máa gba gbogbo fóònù ọwọ́ ẹ̀ so ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹ̀wọ̀ ẹ̀ continue o àwa tá a mọ̀ pé reality lẹ́ ń sọ àwà ní bíbá yìí ṣẹ́rí gbogbo àwọn àfáà Nàìjíríà yẹn wọ́n kò kó àwọn èèyàn lẹ́rú wọ́n kó àwọn èèyàn sínú darkness nítorí pé wọ́n mọ̀ pé many people ti travel wọn tí ì lajú ni ó ti yẹ yìí sí so èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lèmi ò ń dá sí gbogbo nǹkan báyìí ò bọ̀ mo kàn ní pé kí n sọ tèmi tẹ bá mọ ìkà táwọn pípù yìí ti ṣe fáwọn obìnrin ọmọ Nàìjíríà ojú fùrọ̀ ni wọ́n ti máa ń bá wọn sùn tó bá ti jí wọn gbé wọ́n ti pa Súnkànmí wọ́n gé orí láti ọmọ Sùúrùlérè wọ́n gé orí ẹ̀ ní Tripoli ni Súnkànmí wọ́n yìnbọn fún láyà nítorí fóònù ẹ̀ àìmọ̀ kí mélòó la fẹ́ kà tó bá ń bọ̀ báyìí àràbò tí ò kí ń wẹ̀ nínú ọ̀sẹ̀ kan ó lè jẹ́ ẹ̀kan ló máa wẹ̀ tó bá ń bọ̀ báyìí ìwọ dúdú bá wọn máa fọwọ́ bomú fún ẹ ìwọ ọmọ dúdú tó yẹ pé kọ̀ọ̀kan gidi là ń wẹ̀ wọn kì í wẹ̀ wọ́n máa ń rùn ní pẹ̀fúmù lọ́ máa fi ń gbéra ẹni tó bá sọ pé mò ń parọ́ kó wá já mi pẹ̀fúmù wọn ò ní wẹ̀ báyìí pẹ̀fúmù lọ́ máa tẹ̀ sí gbogbo ara wọ́n máa rùn ní tó bá ń bẹ ìsọ̀rọ̀ báyìí tó máa fà ní gbogbo ẹnu wọn ni wọn kì í wẹ̀ irun mọ́ṣáláṣí Muslim tó ń pariwo ní Nàìjíríà yìí gan àwọn àràbò yìí gan ò kì í ṣe àwọn ṣèbáni àwọn bàbá arúgbó wọn ló máa ń ṣe kò dé ṣojoojúmọ́ gan ló ń lọ ijó léyà nìkan ló máa ń lọ tẹ́ bá rí wọn lójú títì gáwà àti sìgá lọ́kàn máa mú tí wọ́n dúdú bá ti ń kọjá sọ́mọ máa pè é ní camara tó bá ń kọjá wọn máa tutọ́ sí ẹ lára
ẹni tó bá ní pé mò ń parọ́ kó bọ́ síta kó wá já mi. Àwọn ẹni yóò tiẹ̀ wọn ò tiẹ̀ fẹ́ rí wa, wọn ò tiẹ̀ fẹ́ súnmọ́ wa. Tó bá bá wọn ṣiṣẹ́ gan wọn ò ní fún ẹ lówó, wọ́n tún máa nù ẹ́ ni. So kí wá ní ẹ̀sìn ẹni kí Saheed Shittu bọ́ta. Ẹ mọ iye nǹkan táwọn pípù yìí ṣe ní Germany ni, ẹ mọ nǹkan tó ń ṣe ní Sweden, tó ń ṣe ní Norway fáwọn ọmọ kéékèèké ni. Wọ́n máa jí wọn gbé, wọ́n máa lọ bá wọn sùn, ọ̀bẹ lọ́ máa mú káàkiri, àwọn ló ń ta gbáná, àwọn ló ń ta gbọ́, àwọn ló ń ṣe gbogbo ẹ̀. Wọn kì í kírun gọ̀ọ̀sẹ̀, ọjọ́ léyà nìkan lẹ máa rí wọn tó máa àwọn bàbá wọn tó máa ń fọ̀ sí wọn lọ sí mọ́ṣáláṣí gan ni. Bọ̀ ní Nàìjíríà tí wọ́n dẹ̀ fẹ́ convert gbogbo èèyàn sí Muslim, àwọn Arabo yìí gan ò dẹ̀ ń ṣẹ̀sìn yìí gan sef. Ìjọ mọ́ṣáláṣí gan ẹ̀ ní rẹ́yẹ ní mọ́ṣáláṣí wọn, wọ́n máa ń bẹ àwọn arúgbó yẹn lẹ máa rí àwọn bàbá arúgbó, ẹ lè rí màdámù lọ máa ń pa àwọn obìnrin wọn, ẹ lè rí màdámù kankan ní mọ́ṣáláṣí, ẹ lè fojú rí ìyàwó wọn tó bá wo ìyàwó Àràbò. Tí Àràbò bá gbé ẹ lọ lé pé kó wá lọ ṣiṣẹ́, ó máa kọ́kọ́ lọ ti ìyàwó ẹ̀ mọ́nú ilé náà. Ó máa ṣú ẹ lọ́wọ́ ṣú ẹ lẹ́sẹ̀ tó máa gbé AK-47 dání, wàá ṣiṣẹ́ fún wọn gan, wọn ò ní fún ẹ lówó. Bọ́ táwọn àwọn Saheed Shittu gbogbo àwọn pípù yìí wọ́n fẹ́ sọ ẹ̀sìn yìí di pé bóyá pé àti àwọn ọmọ Yorùbá àbáwọn ọmọ Nàìjíríà tí ò tiẹ̀ tí ìgbélé Àràbò wà. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ tiẹ̀ mọ̀ nípa Àràbò gan àwa máa sọ fún yín, wọn kì í wẹ̀. Ẹ̀mí èṣù ẹ wo èṣù gan ò burú, Àràbò gangan ni èṣù. Ẹ̀mí Satan, ẹ̀mí Ṣaitan, ẹ̀mí Ṣaitan. Àràbò gangan ni Ṣaitan, ṣẹ́rí Ṣaitan ò sí, Àràbò gangan ni Ṣaitan. Níbi tí mo ti ń ṣiṣẹ́ l'Amsterdam bíbá yìí wọ́n máa wo àwọn ọkùnrin wọn báyìí, wọ́n máa fọwọ́ pọ̀ ẹ́ lára, wọ́n máa fọwọ́ pa ẹ́ lára, wọ́n máa tẹ ọyàn ẹ máa tẹ̀ díẹ̀ ni. Wọ́n máa fẹ́ bọ́kùnrin sùn ni. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, àwọn tó mọ̀ mí wá bí wọ́n ti jí mi gbé ní Libya. 2000 dinars ni wọ́n fi béèlì mi, wọ́n jí mi gbé ní Libya. Ẹ wò ẹ ká gbàgbé ẹṣẹ́ rí àwọn pípù yìí, wọ́n mọ̀ nǹkan tó ń ṣe, owó ni wọ́n ń gbà. Gbogbo àwọn Saheed Shittu yẹn gbogbo wọn ló mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀. Iṣẹ́ òní Saheed Shittu ń ṣe tó fi ń ra gbogbo ilé tó ń rà, tó fi ń kọ́ gbogbo skul tó ń ṣe yẹn, owó ni wọ́n ń fún wọn. Àràbò ti fẹ́ fèmí lówó rí pé kémi join ní Muslim ní Libya, owó ló ń fún wọn. Wọ́n máa fowó bẹ́ẹ̀ pé kó wá join ni, owó ló ẹni kí Saheed Shittu bọ́ta, iṣẹ́ wo ló ń ṣe tó fi ń kọ́ gbogbo ilé, tó fi ń kọ́ gbogbo skul. Wọ́n sponsor wọn pé kó sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Muslim ní bọ́yẹ máa ń ṣe nìyẹn. Ẹ mọ iye èèyàn táwọn pípù yìí ti padànù sí Libya ni. Dé Morocco, dé everywhere, níbù nílùú òyìnbó ń bíbà yìí. Ẹ imagine o, nínú ìlú òyìnbó tó kì í ṣèlú wọn, tó bá tún rí ẹ gan, wọ́n tún máa sá fún ẹni tó bá ti ń bọ̀ látọ̀kún bá Àràbò á ti máa fọwọ́ bomú fún ẹ. Ṣé rọ́ ni mò ń pa ẹni tó wà níbí báyìí kó já mi.